Kí ni òfin sọ nípa títàbùkù ilẹ̀ òkèrè tó mú e-money wọ gbàgà EFCC? Kí ni òfin sọ nípa títàbùkù owó ilẹ̀ òkèrè tó mú e-money wọ gbàgà EFCC? Àjọ tó ń rí sí ìwà àjẹbánu ní Nàìjíríà, ìyẹn Economic and Financial Crimes Commission EFCC, ó ti tú gbajúmọ̀ oníṣòwò Emeka Okonkwo tí ọ̀pọ̀ mọ̀ sí e-money sílẹ̀ lẹ́yìn tí wọ́n mú fẹ̀sùn pé ó máa ṣe owó náírà àti owó ilẹ̀ òkèrè lọ́nà àìtọ́. Ọjọ́rú Wednesday, òun ni e-money máa gba ìtúsílẹ̀ kúrò ní àhámọ́ EFCC tí wọ́n sì ní ó máa fojú balẹ̀ ẹjọ́ láìpẹ́ láì jìnnà. Agbẹnusọ EFCC Délé Oyèwálé fìdí rẹ̀ múlẹ̀ pé ní ọjọ́ ìṣẹ́gun mọ́ni ni e-money wà ní àhámọ́ àwọn ẹ̀sùn pé ó ṣe owó ilẹ̀ òkèrè lọ́nà àìtọ́ ní gbajúmọ̀ náà máa ń kojú bí wọ́n ṣe fẹ̀sùn kàn pé ó máa ná owó náà, ìyẹn owó dọ́là ilẹ̀ Amẹ́ríkà, lọ́nà àìtọ́, èyí tí wọ́n ní ó máa lòdì sí òfin Foreign Exchange Act. Ibi ètò ìnáwó kan èyí tó máa wáyé o ní ìpínlẹ̀ Èkó Aromisa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, òun ni wọ́n fẹ̀sùn kàn pé ó ti ná owó náà lọ́nà àìtọ́ ní agbègbè Ọmọlé ní Èkó. Ó ní wọ́n ti náwó gan e-money tí wọ́n sì gbé lọ sí ìlú Àbújá o fún ìwádìí àti láti fojú rẹ̀ balẹ̀ ẹjọ́. E-money ló ń kojú ẹ̀sùn ṣíṣe owó náírà kúmọkúmọ, èyí tí EFCC tó ń kojú ọ̀rọ̀ sí pàápàá fáwọn tó jẹ́ ìlúmọ̀ọ́ká o. Láìpẹ́ yìí, ó ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà nílùú Èkó ó fi olórin tàkasúfè kan Terry Alexander Eje tí ọ̀pọ̀ mọ̀ sí Terry Àpàlà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Ìkòyí fẹ̀sùn pé ó ṣe owó náírà kúmọkúmọ. EFCC ó mọ̀ wọ́ Terry Àpàlà lọ iwájú adájọ́ Akíntayọ̀ Àlùkò fẹ̀sùn ṣíṣe owó náírà lọ́nà àìtọ́ níbi ayẹyẹ kan èyí tó wáyé ní Madison Place tó wà ní Onírù ní ìpínlẹ̀ Èkó. Bí ó tilẹ̀ jẹ́ pé ó lóun kò mà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, agbẹjọ́rò EFCC ó béèrè fún ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò máa wáyé o àti pé kí wọ́n fi afurasí náà sí àhámọ́ o títí di ìgbà náà. Ní oṣù kẹrin ọdún 2024, gbajúmọ̀ akọ tó máa múra bí obìnrin Idris Okuneye tí ọ̀pọ̀ mọ̀ sí Bobrisky ó mà kó sí àhámọ́ EFCC fẹ̀sùn pé ó ṣe owó náírà bí kò ṣe tọ́ níbi ayẹyẹ kan. Bobrisky ni òun gbà pé òun má jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun, tí adájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ń ló ti dájọ́ ẹ̀wọ̀n oṣù 6 fún un. Lọ́dún tó kọjá bákan náà ní ilé ẹjọ́ kan máa gba ìtúsílẹ̀ Pascal Okechukwu tí ọ̀pọ̀ mọ̀ sí Cubana Chief Priest lẹ́yìn tí EFCC tó máa mú fún ẹ̀sùn ṣíṣe owó náírà lọ́nà tí kò tọ̀nà. Cubana Chief Priest ó lóun kò mà jẹ̀bi ẹ̀sùn tí EFCC fi kàn òun, tí ilé ẹjọ́ sì gba béèlì rẹ̀ pẹ̀lú mílíọ̀nù 10 náírà pẹ̀lú onídùúró méjì. Wọ́n ní kí ni òfin máa sọ nípa títàbùkù owó ilẹ̀ òkèrè. Abala 29 ìwé òfin Foreign Exchange Act ó mà sọ pé ẹnikẹ́ni tó bá lu jìbìtì, ṣe ayédèrú tàbí ṣe owó ilẹ̀ òkèrè lọ́nà àìtọ́ ó jẹ̀bi ẹ̀sùn ṣíṣẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn náà ni ó ṣeé ṣe o kó lọ sẹ́wọ̀n ọdún 5 tàbí kí ó san ìlọ́po 5 owó tó fi ṣẹ̀ṣẹ̀ náà. Tó bá sì jẹ́ pé iléeṣẹ́ kan ló ṣẹ̀, iléeṣẹ́ náà ó máa san ìlọ́po 10 owó ọ̀hún. Bákan náà, ó ní abala 21 ìyẹn òfin Nàìjíríà CBN Act ó ní ẹ̀ṣẹ̀ ni láti tàbùkù owó náírà. Ẹnikẹ́ni tó bá tàbùkù owó náírà ó ṣeé ṣe o kó lọ sí ẹ̀wọ̀n oṣù 6 tàbí kó san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà 50 náírà. Lára àwọn ọ̀nà tí èèyàn lè gbà láti tàbùkù náírà ó ní níná owó lójú agbo, kíkọ nǹkan sára owó, títẹ owó náírà mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Kí Ọlọ́run Ọba Elédùmarè kó ṣàánú. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àbúrò ní ṣe wá láṣẹ Èdùmàrè.